mo rí fídíò Yèyé Dara tó ń ṣépè fún Yínká TNT. Ẹ̀yin tí tèmi, èmi ò support pé kéèyàn máa accuse èèyàn wrongly. Nobody knows the intention of Queen Naomi. Maybe there's a bad motive. The only motive, see, most of you notice, ó ní pé ó fẹ́ help. Ìtara abiyamọ oní Yínká TNT fi ṣe judgment ẹ̀. Ìtara abiyamọ. Ẹ̀yin tèmi, tẹ́ bá ní ọpọlọ dáadáa, mo fẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ ru ọ̀rọ̀ yìí. Tẹ́ bá ní ọpọlọ dáadáa, mo fẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ ru ọ̀rọ̀ yìí. Queen Naomi, she's very, very intelligent. Oríyọmí Hamzat àti àwọn tó organize ẹ̀. Mo believe pé orí wọn pé náà. 5,000 people. Even kó jẹ́ pé in a whole state, 5,000 people. Ẹ̀yin tí tèmi. Àbá, ó yẹ kí wọ́n kọ́kọ́ rò dáadáa ná. So argument Yínká TNT, aside from pé yẹn accuse èèyàn wrongly, ṣó yẹ yín, our argument were true. Argument abiyamọ, 5,000 people, ẹ̀yin wo lẹ jòkóró? 5,000 kìí ṣe 500 là ń sọ ìfà. 5,000 kìí ṣe 1,000. 5,000 kíyàn ka mọ́ 1, 2, 3 dérí 10 kó tó wá bẹ̀rẹ̀ sí ní 10 kí tó fi wá kà dérí 100 kó wá bẹ̀rẹ̀ 100 kó wá ní 200, 300, 400, 500, 5,000. Argument ẹ̀ wá ni pé aside from pé ẹ kó àwọn èèyàn ẹ invite àwọn èèyàn 5,000 which is totally wrong, wọ́n ti pọ̀ jù. Ẹ wá fi anything measurement as in hospitality measurement fi kalẹ̀lẹ̀. Ẹ ní temporary hospital, ẹ ní temporary nurses, ẹ fi temporary healthcare worker síbẹ̀, ẹ ṣe temporary ambulance. Tí yín ni pé kẹ́ kó àwọn èèyàn jọ, ebi ń pa àwọn èèyàn Nàìjíríà, kẹ́ kó wọn jọ. Ó jọ gàté kò jọ gàté, ó fẹ̀tẹ̀ méjèèjì tìrú ẹ̀yin tèmi. Ó dàbí ètùtù náà. Lóòótọ́ ṣẹlẹ̀ l'Abuja, ó ṣẹlẹ̀ ní East. Ó fẹ́ dàbí ètùtù. Ṣé nítorí pé ebi ń pa àwọn èèyàn lẹ wá lo medium yẹn? Argument Yínká TNT, ó right. Argument ẹ̀ right. Tẹ́ bá ní problem pẹ̀lú Yínká TNT, tẹ́ fi ń ṣépè fún, ìyẹn personal problem yín ni, kì í ṣe lórí ọ̀rọ̀ yìí. Ẹ fi abẹ́rẹ́ yìí, ẹ fi gúnra yín sẹ̀. Àní ẹ fi abẹ́rẹ́ yìí, ẹ fi gúnra yín, kẹ́ ẹ wá mọ bó ṣe ń jóyàn. Ìwọ kan imagine bóyá ọmọ ti kú lọ́wọ́ rẹ rí. Kò tún wá imagine pé ọmọ mi tún kú lọ́wọ́ ẹ̀ through this stampede. Because of nǹkan táwọn èèyàn go through. Ẹ wá make wọn suffer this much. Yèyé Dara yẹn wá tó argue pé yes. Ìjọba lu àwọn èèyàn fétùtù ni. But ẹ wá gbàgbé láti sọ wípé maybe invitation 5,000 people is part of the ètùtù. Ẹ gbàgbé láti sọ yẹn. Tẹ́yìn bá sọ wípé ìjọba ń febi pa èèyàn, lóòótọ́ nǹkan wọn, ebi dẹ̀ ń pa àwọn èèyàn lóòótọ́. Àmọ́ jáde lẹ́nu yín Yèyé Dara pé ìjọba ń febi pa àwọn èèyàn. Ebi tó fi ń pa àwọn èèyàn yẹn, táwọn èèyàn fi wá ń kú yẹn, ètùtù ni. So which means wọ́n lo Queen Naomi according to your argument láti invite àwọn èèyàn nítorí oúnjẹ. Ẹ̀yin kọ̀ láti identify yẹn pé this is part of ètùtù again. Báwo nìyẹn ṣe máa rò pé òun máa invite èèyàn 5,000 ṣé nítorí pé ebi ń pa wọ́n? Ẹ rí pé ebi ń pa àwọn èèyàn, ẹ wá ṣe báyìí fún wọn. Ṣé ó lè jẹ́ ọmọ tí yín ló kú kẹ́ máa argue bẹ́yẹn kẹ́ tó wá ní wọn sépèlé èèyàn tó ń sọ truth? Yínká TNT further on, ó wá argue pé tó bá mọ̀ pé ó fẹ́ help èèyàn, ó ṣe lọ school wọn, ó dẹ̀ rí sọ àbí kò rí sọ yín tèmi? Ó rí sọ. Ó ní ó mọ̀ pé ó fẹ́ help àwọn èèyàn, ó ṣe lọ school wọn individually ẹ̀yin tí tèmi. Ó fẹ́ help àwọn èèyàn lóòótọ́. Ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀ bí tó ti wà. Ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀. Ó fẹ́ help àwọn èèyàn lóòótọ́. You want to help people with 5,000. Why didn't you go to their name various schools? Ó bá lọ school wọn náà variously. Kó lọ school wọn, kó lọ class by class. Kó lọ class by class. Àwọn èèyàn ó sì wá sí gbòòrò wọn yín ẹ̀. Lóòótọ́ Yínká TNT. Ó lè accuse which àwọn accusation mi kò sí evidence. Èmi ò support yẹn. But eléyìí tó ṣojú kòrókòró. Ó ní ó sì 4,000 people. Perhaps àbá àgbọ́ ni. Èmi ò lè argue yẹn because mi ò gbọ́ rí. Kò easy lóòótọ́ láti ẹ̀ ti sọ pé ó fẹ́ kó èèyàn 100 jọ. Ẹnìkan níjọ̀wọ́ ó náà ní káwọn èèyàn 100 wá gba free gas. Ó náà surprise àwọn èèyàn tó jáde. Ẹ ti rí pé kíní stampede yìí ṣẹlẹ̀. Kí ló dé tẹ́ ti máa organize kíní tó tún máa cause more stampede? Ẹ dẹ̀ fi any caring place ẹ fi kalẹ̀lẹ̀. Yínká TNT was right, man. Ó fẹ́ help àwọn èèyàn. Ó lè lọ school wọn.
assuming Queen Naomi ó ń lọ class by class ó ń lọ school by school ṣáwọn èèyàn ní délé ròyìn ó délé ròyìn ikú ò dẹ̀ ní pèèyàn kankan so àwọn tó sọ pé ó dàbí ètùtù ó fẹ́ dà bẹ́ẹ̀ náà ó fẹ́ dà bẹ́ẹ̀ Yínká TNT argued as abiyamọ ayé abiyamọ gidi ìwọ tó bá ní problem pẹ̀lú Yínká TNT tó fi ń ṣépè identify pé ó ní personal problem not on this one she said ìwọ tó bá nífẹ̀ẹ́ Queen Naomi yes nítorí ìfẹ́ òun ló fi ń sọ̀rọ̀ fíra rẹ sí position àwọn èèyàn tí wọ́n lose ọmọ wọ́n ní èèyàn kan fún mi comment ó ní ẹnìkan ọmọ yẹn ti kú rí ó ní ọmọ tó tún wá struggle tó bí ó ní ọmọ yẹn tún kú. Àwọn sọ ilé nobody is trying to attack Queen Naomi because àwọn ò rí ní evidence tuntun kan lọ́wọ́ àwọn sọ ilé nítorí ìjọ mi tẹ́ bá ní ká mọ́ sọ̀rọ̀ ká mọ́ argue ṣó yé yín a jẹ́ pé ẹlòmíì tún máa ṣerú mistake yìí àwọn organizers kan tún ṣerú mistake yìí ẹ jẹ́ ká argue ẹ jẹ́ ká sọ bí bó ṣe ń dùn wá. Yínká TNT is right lórí argument yẹ ẹ gbàgbé pé discussion okó àtòbọ̀ ẹ gbàgbé ẹ abiyamọ gidi ni she is right tí ò bá ṣe tó bá sọ tẹ́tẹ́ ò bá da àwọn sọ̀rọ̀ a lè dákẹ́ síbẹ̀ nítorí pé a nífẹ̀ẹ́ èèyàn nǹkan tí Queen Naomi ń ṣe tó wọ́n fẹ́ help èèyàn ni bẹ́ẹ̀ bí wọ́n ṣe gbé help yẹn gbà ó wrong ẹ lọ sí school wọn náà tẹ bá mọ̀ pé ẹ fẹ́ cause catastrophe tẹ bá mọ̀ pé kì í ṣe ètùtù lẹ fẹ́ ṣe tẹ bá mọ̀ pé kì í ṣe pé ẹ fẹ́ mọ̀ gangọ̀ pa àwọn ọmọ ọlọ́mọ ni ẹ lọ school wọn ibi tí òdì ní ṣe ní wàhálà enter schools by schools enter school by schools Yínká TNT right abiyamọ gidi èmi mẹ́wọ̀n láká ni mo rò pé ó máa jáde wá sọ argument yìí but she failed me she failed me kò sọ argument tí ó mọ kan mẹ́wọ̀n láká máa ń kan ọ̀rọ̀ níkò ni argument yìí Yínká TNT tó argue yìí mẹ́wọ̀n láká mo máa ń rí tó máa ń ṣerú argument yìí bẹ́ẹ̀ mẹ́wọ̀n láká ò lè ṣerú argument yìí ẹ̀ nítorí pé kí ni mẹ́wọ̀n láká ti jẹ́ dodo kò lè sọ òdodo nítorí pé kí ni mẹ́wọ̀n láká before now ó ti lọ sí Àgídìgbò ó ti lọ receive praises maybe award I don't know ó ṣe announcement ó ní wọ́n ní kó wá gbẹnu sí mic bí mo ṣe rí pé mẹ́wọ̀n láká ṣe announcement yẹn mo ní his praises ni kì í ṣe pé kó wá gbẹnu sí mic fún bard wọ́n fẹ́ praise ẹ̀ ni lóòótọ́ dẹ̀ ni bí ó ti ń lọ bí a month nísìnyí if I'm not mistaken tó ti lọ receive award praises yẹn so therefore lórí ọ̀rọ̀ yìí argument tí Yínká TNT tó ṣe mẹ́wọ̀n láká mo mọ́ rí tó mọ́ ṣerú ẹ̀ but no mẹ́wọ̀n láká kò lè sọrú ẹ̀ mọ́ lọ́tẹ̀ kò lè sọrú ẹ̀ mọ́ ẹ̀yin ti tèmi no matter what say the truth and ashame the devil say the truth and ashame the devil nítorí ìjọ mi la fi ń sọ̀rọ̀ yìí mẹ́wàá láká ọmọlé kéwúlà wa but èmi máa ń like bó ṣe wà factual irú factual Yínká TNT mẹ́wàá láká ló máa ń ṣe náà mẹ́wàá láká kí ló wá dé lọ́tẹ̀ kí ló dé one beat around the bush ẹ má ṣe pé fún Yínká TNT kò deserve èpè ìkarabíamọ ni àní fi gún rẹ̀ lára gbogbo ẹ̀ yìí nsìn ọmọ Oríyọmí Hamzat ò sí ńbẹ̀ náà ọmọ Naomi ò sínú àwọn tó kù náà ọmọ àwọn organizers ò sí nínú àwọn tó kù yìí kí la wá ń sọ ń pa ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì jíró wọn ló ṣẹlẹ̀ l'Àbújá wọn ló ṣẹlẹ̀ ní East ó fẹ́ jọ bẹ́ẹ̀ náà fẹ́ jó ètùtù ẹ ṣe kínní dáadáa ẹ lọ schools ẹ lọ fún àwọn èèyàn kódà ẹ lọ schools ẹ lọ rán àwọn ọmọ sí òbí wọn if you really want to help them ẹ má lò wọn fún ètùtù ẹ má pa àwọn èèyàn untimely mọ́ Yínká TNT was right you invited so many people kò sí temporary hospital kò sí temporary nurses kò sí temporary ambulance kò sí temporary health care 5,000 people that was wrong that was too much that was ó look ètùtù ish ẹ má ṣépè fún arábìnrin yẹn mọ́ o ẹ má ṣépè fún Yínká TNT mọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ṣépè fún Yínká TNT lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ara yín lẹ ṣépè fún wọ́n ní nàka yẹn síra rẹ̀ mélòó ló wá sọ́dọ̀ ẹ̀ nàka kan sọ́mọ ìlàkejì nàkan yọ̀ kan yìí ná sí ọmọ ìlàkejì kódà kó ṣe méjì ló nà sí ọmọ ìlàkejì mélòó ló padà wá sọ́dọ̀ ẹ̀ gbogbo èpè ẹsẹ̀ ẹ̀ ti ṣí ẹ̀ rẹ̀ abiyamọ gidi argument abiyamọ gidi ayé Yínká TNT kudos Yínká TNT kudos kò sí àwọn èèyàn tí wọ́n lè sòdodo wọ́n ti jẹ dodo kudos lórí ọ̀rọ̀ yìí ó ti tó gẹ́ ẹyí fún àwọn ọmọ wa ṣètùtù through that means ebi ń pa àwọn èèyàn lóòótọ́ èyí dára oní gọ́ọ̀mẹ̀ntì ń fi ebi pa àwọn èèyàn gọ́ọ̀mẹ̀ntì ń fi wọ́n ṣètùtù àmọ́ because of your love for Naomi you could not say the truth pé àbí gọ́ọ̀mẹ̀ntì lo Naomi náà through that means àwọn òfin ọmọ ibi tó wọ́n yẹn ti wá because it's not even clear and evidence yẹn lọ́wọ́ ibikíbi tó bá wù kó wọ́n yẹn ti wá blessing náà ló jẹ́ but do the needful ẹ ṣe nǹkan tó yẹ ká ẹ ṣe òtítọ́ ẹ gbé àánú yín gba ọ̀nà tó títọ́ ẹ má gbé àánú yín gba ọ̀nà pé ká pààyàn
ẹgbẹ́ tó bá wọ anybody ló lè belong sí. Ọlọ́run ló ní Olúwa tó wà lókè òun ló ní ìdájọ́. We are less concerned nípa ẹgbẹ́ téèyàn ò bá wà. Àmọ́ ẹ ṣe kan nítorí pé ẹ fẹ́ ṣe tòótọ́. Ẹ dẹ̀ níbẹ̀rù pé níjọ́kanjọ́kan yìí sẹ̀ á lọ bá Olúwa. Á jẹ́rìí gbogbo iṣẹ́ tẹ́ bá ṣe láyé. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Ẹ yé ṣépè fún Yinka TNT. Her argument was absolutely right. Think about it. Ó lè jẹ́ ọmọ tiẹ̀ kó mọ́ sunkún dànù. Bye for now.